ó gbé lọ pẹ̀lú gbólóhùn yẹn ipe Imamul Musulumi ìmáàmù àwọn mùmínì Abu Hanifa gbà wọn iyì ló kó bá lùbẹ́kà akọ́lé ni àwọn náà wá gbé pé bàbá ìmáàmù àgbà làkàdí zanna bíláàdì wàmánì àléyà bàbá kó dáadáa bá lùwà lùrọ̀ tó pọ̀ mo lọ ẹ̀kẹ́ tápà ní dálàmì ìwádìí ni wọ́n sọ fún mi pé bàbá ẹ̀ mọ iye ara yín o ìlú tọ́lọ̀ bí yín sí ọlọ́run fi bàbá ìmáàmù sàpọ́nlé fún yín. wàláhì wọlé tábà lòun ọmọ láfíà jíde àwọn àfàyẹ kó ọmọ dálàmì àmọ́ ní kí ló dé ó ní òun lọ sí òun láìfà wá ní í ṣe ní mọ wọ ìyá kan ní ìyá ọba náà bí ọba yà sí ni ọwọ́ wà yà ń lọ bí òkú kan ló mọ àrán wọ́n wá délu wàláhì ibi tí sọ fún mi jọ́nà náà nù ó láwọn délu gbogbo àwọn ìmáàmù kọ̀ọ̀kan wọ́n ti gbọ́ pé ìmáàmù àgbà ń bọ̀ lọ ẹni wọ́n bá dé ẹ̀yin wá ní ó tó ìmáàmù àgbà dé nàìjà ìgbàgbà Muhammadu Rasulullah. ẹni tí ń jẹ́ bàbá àti wa tí ń jẹ́ aṣáájú fún gbogbo wa tí ń jẹ́ pẹ́sidẹ́ntì fún gbogbo wa ọba ìmáàmù àgbà ọlọ́run ni wọ́n papòdà lọ́dọ̀ lọ́wọ́ tààrà àní rahimahullah àlè mo wá rántí mo wá jòkó gbogbo ìmáà fi kún àwọn gbólóhùn yìí kì í gbọ́rọ̀ àná lọ ká wọ́n bá wá rí báyìí wọ́n yẹ káwọn náà wú gbólóhùn kan nípa wọn. mo wá rántí tí bàbá ìmáàmù Ṣáfì tí fi ń ṣe àdúrà fún bàbá Abu Hanifa kí ló wí. لقد زان البلاد ومن عليها. ọ̀rọ̀ bàbá imam kì í sọ́tẹ̀ ẹni bá bọ́ ọba ti súnmọ́ wọn mọ́ náà ló ṣe bọ̀ nípa ìwà bàbá imam àgbà mọ́. Imam Shafi'i rahimahullahu ta'ala ali ìgbà tí mo kà tẹ̀yẹ mo wá wò mo rí pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí bàbá Abu Hanifa ti papòdà ọdún kẹẹ̀ẹ́dógún ni wọ́n tó bí àbáwá Imam Shafi'i tí kò dàrú bàbá Abu Hanifa wọ́n ti papòdà tẹ́ ọdún kẹẹ̀ẹ́dógún sígbà náà ni wọ́n tó wá bí Imam Shafi'i ìtàn bàbá Abu Hanifa tí Imam Shafi'i wá bá Abu Hanifa wá wò pé Imam Shafi'i wá wò pé èèyàn ló ṣe báyìí ló gbé nǹkan kalẹ̀ tí ò parẹ́ mọ́ àbí ṣé tí bàbá ìmáàmù àgbà gbé kalẹ̀ ó lè parẹ́ mọ́ nù wá. kò lè parẹ́ mọ́. ní dáadáa lágbé kalẹ̀ pẹ̀lú fàzọ́hà ní àtàgbé kalẹ̀ dáadáa mélòó tó lè parẹ́ ni. Imam Shafi'i wá ní làkàdí zanna. làkàdí zanna al-bilad wa man alayha Imamul Muslimina Abu Hanifa. Imamul Muslimina Abu Hanifa. ọmọ mà ṣe ó ṣe lọ́sọ̀ púpọ̀. Bilad wa man alayha. bàbá ó ní Imam Shafi'i ó ṣe ìlú wa yìí lọ́sọ̀ púpọ̀ ó kó yìí bá lù wá. ومن عليا يبي Chief Imam Ilorin la pè wọ́n. ومن عليا. bàbá wa dùn wọ́n kó ìbá wa bí ẹdún mú àná wọ́n kó ìbá wa bí wọ́n tẹ̀lé ومن عليا gbogbo Nàìjíríà. Imamul Muslimina Abu Hanifa. Imamul Muslimina Abu Hanifa. ó gbé lọ pẹ̀lú gbólóhùn yẹn ipe Imamul Musulumi ìmáàmù àwọn mùmínì Abu Hanifa gbà wọn iyì ló kó bá lùbẹ́kà akọ́lé ni àwọn náà wá gbé pé bàbá ìmáàmù àgbà làkàdí zanna bíláàdì wàmánì àléyà bàbá kó dáadáa bá lùwà lùrọ̀ tó pọ̀. ẹni mo wà nulẹ̀ dọ̀kan bàbá Ismail mo sọ fún ni bẹ́ẹ̀ nìkan ni mo ní mo lọ ẹ̀kẹ́ tápà ni dálàmì ìwádìí ni wọ́n sọ fún mi pé bàbá ẹ̀ mọ iye ara yín o ìlú tọ́lọ̀ bí yín sí ọlọ́run fi bàbá ìmáàmù sàpọ́nlé fún yín. tábà lòun ọmọ láfíà jíde àwọn àfàyẹ kó ọmọ dálàmì àmọ́ ní kí ló dé
ó ní òun lọ sí òun láìfà wá ní í ṣe ní máa wọ ìyá kan ní ìyá ọba náà bí ọba yà sí ni ọwọ́ àwọn àyà ń lọ bí òkú kan ló mú àrán wọ́n wá délu wàláhì bí tí sọ fún mi jọ́nà náà nù ó láwọn délu gbogbo àwọn ìmáàmù kọ̀ọ̀kan wọ́n ti ní wọ́n ti gbọ́ pé ìmáàmù àgbà ń bọ̀ lọ yìí wọ́n ní wọ́n bá dé ẹ̀yin wá ní ó tó ìmáàmù àgbà dé láìlà Muhammadu ẹ̀yin bàbá lẹ́yìn tí máa pẹ̀kẹ̀ lójú wọn kọ́ má lójú wọn kọ́ ó ní ibi òun wá dùkú òun dùkú ń tòun síbi ọ̀dọ́ bí táwọn àfa wà wọ́n wá sọ pé wọ́n ní tí ń bọ̀ wọ́n ló ti fẹ́ẹ́ dé kìíní wọ́n wò pé ta ni kò jẹun báyìí ìbámu ẹ dùkú dáadáa ẹ jòkó ẹ̀yin lẹ́nu dé ẹ jòkó. لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة إمام المسلمين أبو حنيفة. ìgbà tí a bá ìmáàmù ó dé àwọn àti ìmáàmù ọ̀fà ni. ó ṣe sọ fún mi ó ní wọ́n dé àga tí wọ́n gbé tó jẹ́ tí ńláńlá tó jẹ́ tọ́lá bàbá ìmáàmù màrán ti jòkó ń bẹ̀ àwọn bàbá ìmáàmù bàbá ńlá wọ́n ti jòkó ń bẹ̀ àtàwọn bẹ́ẹ̀ wọ́n wá sẹ́ka kù lọ́ntẹ́ báyìí tó jẹ́ sí pé kì í ṣe irú àga tí wọ́n gbọ́dọ̀ ló bàbá ìmáàmù ẹ̀rí wọ́n dé wọn ò dìde wọ́n kàn náà ó jẹ́ báyìí kò sí kúrò bí àga táyà kọ́ wá pàdé wọn ogun òsè bẹ́ẹ̀ la ilaha illallah Muhammadu Rasulullah ẹ̀rí bàbá ìmáàmù wá wò wọ́n á jòkó ibi tí wọ́n ní ó jòkó wọ́n sì jòkó bàbá ìmáàmù ọ̀fà fẹ́ bínú bàbá ìmáàmù ní kọ́mọ bínú ẹ̀sà máa wò gbọ́ ọlọ́run ẹ̀rí níbi tí wọ́n jòkó la ilaha illallah ó ní kò pé ìṣẹ́jú mọ́ òun ò rí wẹ̀ rí àwọn àdé kankan jọ wà ní déédéé àfẹ́ni ó ní kì í ṣe fíìmù bàbá ìmáàmù jòkó di àga tí èsì tí wọ́n àga ńláńlá wọn gbé kalẹ̀ yìí káwọn gbé wọlé yìí kalẹ̀ tọ́wọ́ ajá sí pé tọ̀ wọ́n ní bàbá òjòkó mẹ́ àwọn èyí tí wọ́n gbé kalẹ̀ nítọ́lá àwọn jòkó mẹ́ ó ní àwọn àdé kankan bọ̀ sọ àwọn ọmọ ibi tí wọ́n ti ń wá àwọn bàbá ìmáàmù yìí tí wọ́n jòkó mẹ́ àwọn àdéhùn sì fò wá dédé ojú wọn ni wọ́n ṣe ẹ̀rí kálukọ́ wọn wá sáyé dìde bẹ́ẹ̀ yẹ ìwọlé jẹ́ ìwọlé yìí àwọn ọmọ lẹ́yìn wọn wá sọ pé ìwọ wọn jò báyìí ẹ jò báyìí ó ní mọ́mọ́ fàtẹ́ gba ọba gba máìkì ó ní ẹ mọ̀mọ́ gan o débi ojú lẹ gbé wálé ẹ gbójú débi ni ẹ ní gbójú lọ ní. Imamul Muslimina Abu Hanifa. ebe ẹ̀rí náà lẹ́ẹ̀fi gbẹ̀gẹ̀ bàbá olówó ẹ̀rí tèmi ẹ̀rí náà lẹ́ẹ̀fi gbẹ̀gẹ̀ bàbá tèmi ẹ̀ ní gbójú lọ ní lónìí ni ó ẹ̀ ní gbójú yín lọ ní ìtọ́kọ̀ fi bẹ̀rẹ̀ nù ọ̀rọ̀ bá dọ̀rẹ̀ ọ̀rọ̀ bá di ẹ̀bẹ̀ wọ́n bá ń bẹ̀bẹ̀ bàbá ìmáàmù jòkó rẹ̀ ní bàbá ṣe jòkó pẹ̀lú tẹ̀síwá wọ́n kàn ń wò rán báyìí náà la ilaha illallah Muhammadu Rasulullah ẹ̀rí wọ́n wá ń bẹ bàbá pé ẹ dákun ayé yín ni àwọn oníkan sọ báyìí lásìtò ayé yí kalẹ̀ bàbá níbi tẹ́ fi mí sí ilẹ̀ ti dà wọ́n ní àkọ́dà àwọn ọmọ báwọn ṣe fẹ́ wí fún wọn ní aláburú ni wọ́n àwọn ní ti bọ́lọ̀ sì ti wí fún wọn. Laqad zanna al-biladu wa man alayha. Laqad zanna al-biladu wa man alayha. ẹni tí mo wá mẹ́ o wàláhì mo fi dé tó bí ìyá náà dé ọ̀dọ̀ mi lọ́ọ̀yà lọ́dún náà ti sọ ọdún sí kọ́lá ti sọ ọdún mẹ́wàá tó fi ń sọ̀rọ̀ yìí fún mi ẹ̀rí kí ló tún wá wí. bí akámi wá ṣàrí wọ́n fi ké. ẹ̀rí káyà tí Zaburi aláṣọ ìfà. káyà tí Zaburi aláṣọ ìfà. bí akámi bàbá gbìmọ̀ dájọ́ dọ́dọ̀ bàbá ìmáàmù wọ́n da inú rẹ̀ ó dùn. mọ̀ ẹ́ tí ọjọ́ táwọn méjì kan wá ìmáàmù ẹ̀rí lágbègbè wa yìí káfọkọ gbòbẹ láti rí wọn wá débẹ̀ wọn làwọn méjì ní láìda wọn wá pe àwọn ọ̀jọ̀gbọ́n bàbá yẹn nìtọ ẹ máa pàfà lágbẹ́dá wa kí ni ìsín pẹ́lẹ̀ bó bá wá pẹ́lẹ̀ òní láàyàn ìwọ lágbẹ́dá bọ́ọ̀bẹ̀ ọ̀ ìwọ tàmẹ́lẹ̀ òwò náà bọ́ọ̀bẹ̀ ọ̀ ọ̀ya ẹ lè ṣe lẹ́sìn nìkan ẹ wá ìkíni kejì wọn ọ̀ya ní tí kálukú bá gbà ẹ bá mú wa wọn wá pè wọn sọ́tọ̀ ọ̀ya kí ni ìdájọ́ kíní báyìí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ń bí irun kíní bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ń bí irun kí ló ṣẹlẹ̀ ọ̀ya kí irun fún wa kápò láìda ìdọ̀lá ọmọ nínú ní wọn náà ni o eléyìí wá kí tiẹ̀ lọ́tọ̀ wọ́n wò ó bó ti kí ibi tó kù sí ibi tó ṣe déédé sí ẹ̀rí òun ṣe tọ́wọ́ jáde ọ̀ya ìwọ lágbájá ìwọ náà bọ́ bẹ́ẹ̀ wọn mọ tí wọ́n bí ní ẹ̀kejì náà wọ́n bọ́ bẹ́ẹ̀ òun náà ṣe tiẹ̀ nígbà tó wá yá tí ìṣó ti wá jáde àwọn tí wọ́n gbé sẹ́fún bàbá ìmáàmù
bàbá ó ní iṣẹ́ nì eléyìí inú mẹ́jọ inú mẹ́wàá eléyìí gba mẹ́rin inú mẹ́wàá eléyìí gba mẹ́sàn-án la ilaha illallah wọ́n sì ti sọ pé ìwọ tó fẹ́ lọ yìí fèèyàn rẹ̀ kan síbẹ̀ èwo ẹgbẹ́ báyìí fèèyàn afúnfìyàn rẹ̀ kan kúnnú jàmá àti àpè yìí ìdájọ́ kọ̀ọ̀kan máàkì kọ̀ọ̀kan tá a bá fi dá yóò mọ̀ sójú àwọn èèyàn tiẹ̀ náà níbi tó ti ṣubú á sọ fáwọn èèyàn rẹ̀ pé ibi tí lágbára ti ṣubú nì ẹ̀rẹ́ kọ̀ àgáàmì bó o bá ti ń súnmọ́ ìmáàmù ló sì máa rọ́gbẹ́ kọ́ wá ṣàrí wọ́n fi ké. bó o bá ń súnmọ́ àbá ìmáàmù bó o bá gùn tẹ́lẹ̀ ọgbọ̀n. Allah. kí ló pé bó o bá jọ ọmọ tó gọ̀ ọgbọ̀n. bó o bá súnmọ́ wọn wàá gbọ́n. ọgbọ̀n. ó dà kọ́ ọmọ tẹ̀lé wọn olùdí ọgbọ̀n ọgbọ́n ni. ọgbọ̀n pàdé àbá ìmáàmù kọ́ ọmọ wù wọ́n báyìí ọgbọ̀n ni fún ọ. ọgbọ́n ni. ọ̀rọ̀ ẹnu wọn ọgbọ́n ni fún wa. Allah. ìjókòó wọn ọgbọ́n ni. fún wa. La ilaha illallah. káyàtì sàbúrì aláṣọ̀hìfà. وبالمشركين له نصير. وبالمشركين níbi tóòrùn ti ń yọ àti ibi tóòrùn ti ń wọ̀. له نصير. wọ́n tàwé takò débẹ̀. ولا بالمغربين ولا بكفار. ولا بالمغربين ولا بكفار. lọ́wọ́ jà bàbá ìmáàmù tàbí bí bàbá ti nílé kéwúlé kejìlá bẹ́ẹ̀ ni wọ́n ní ní Kogi wọ́n tún ní lẹ́kọ̀ọ́ wọ́n tún ní níbòmí ìwẹ̀ Babil Mashriqayn. Babil Mashriqayn lahu nasir. bàbá lọ sí gbogbo lẹ́ báyìí ọ̀run bàbá ń bẹ̀. lahu nasir. bàbá lọ sọ́ni èkútọ̀ lọ báyìí ó tún ọ̀run wọn bẹ̀. lahu nasir. wala bil maghribayn wala bi kuffar. wala bil maghribayn wala bi kuffar. ربي ورحمة ربنا أبدا ربنا أبدا عليه لا إله إلا الله wọ́n tà bẹ́ẹ̀ lọ yẹn àmọ́ yìí wọn. ọ̀wọ́ náà lọ́wọ́ yẹ ká mọ yìí wọn. ọkọ̀ kan wúwa yìí gbùkọ́ọ̀lù tí bá ń gbàjọ́ náà láti jìnnà Èkó ni ilẹ̀ Haúsá ni kọ́dà Haúsá yìí mo fi Ọlọ́run àtàlùkọ́rá ní ìbúra Haúsá ìpìlẹ̀ ni àkọ́kọ́ tí kọ́kọ́ pè mí. mo fi Ọlọ́run àtàkùn ní ìbúra pé ẹ̀gbọ́n wọn ní bàbá ìmáàmù wọn bẹ́ẹ̀ ni àwọn sì nálà wọn o la ilaha illallah. Rahmatu rabbana abada alayhi. ìdí Ọlọ́run àtọ́lọ́ Ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ lè bàbá wa ìmáàmù. Ramadari àyà mi máa fúri sáàtì àlìfà. lópin ìgbà tóun fi yọ tóun fi wọ̀ ọlọ́mọ sábà ṣe àlejò. Ramadari àyà mi máa fúri sáàtì sọ̀hìfà. bàbá ìmáàmù iṣẹ́ tó ṣe ni wọ́n ń gbà. ẹni bá débẹ̀ ló lè sọ. ìjọ tí wọ́n ti ta gbọ́ pé bàbá sálẹ̀ ìjọ náà ni o ẹ̀wù bá ti kó jọ. ṣé agbára nìkan ni àbá ń tijú wọn. kò sí tijú wọn mọ́. iṣẹ́ tó ṣe kalẹ̀ ní wọ́n ń ti kálukú wa. ní ìdébẹ̀ ẹ̀rú wá bà mí. nígbà tí rí yìí tí wọ́n lọ tí àwọn tí wọ́n ń ja nǹkan tó dáa ní dáadáa bá fa ìdíyà àwọn pọ̀ lókè. wọn àti tó bá ti wá dúró jọ náà ìjọ mọ́ndé ń títí dalẹ́ wọn ò padà wá dé wọn ò padà gbé wọn dé wọn á ní okùn dàárọ̀ lálágo mẹ́wàá. àwọn dáhùn ọjọ́ kejì náà àwọn míì tí wọ́n ń pè ní kàràkàrà ọ̀tẹ́ báyìí ẹ̀dá kò wọ́n ní wọ́n ti sọ́dọ̀ lábẹ́ níbẹ̀ aago mélòó ọlọ́run ti ẹ̀sìn àwọn náà ò fi rí ìhun kí sí wọn. owó ní èèwọ̀ kò wá o yóò ti padà yóò tún wá gbé alátìlẹyìn padà sílùú ẹ̀ lọ́wọ́ àti náà ìkéjì mi ní òun àlùbáríkà bàbá yìí jẹ. Rahmatu rabbana abada alayhi. ọlọ́run bá wa sàlékún kẹ́ bá a sàlékún kẹ́ fún wọn lọ́wọ́. Madani àyà mi máa forí sáàtì sọ̀hìfà. Madani àyà mi máa forí sáàtì sọ̀hìfà. lọ́pọ̀ ìgbà táwọn yẹn bá fi ń sálùkù àárẹ̀ báyìí lójoojúmọ́
gbogbo nù ládàá tá a máa rí bí ká máa sí báyìí ọlọ́dà kó sábà mú ládàá ìbá wọn. àmín ọlọ́mọ sábà kẹ́ wọn o. àmín ọlọ́mọ sábà kẹ́ wọn o. àmín bá a bá ti ṣàdúrà fáwọn ẹni rí àdúrà máa bá wa náà ni. àmín báwa kẹ́ wọn fún wa. àmín àmín báwa káwọn bí wa. àmín òkúta wa jòkó yọ ọlọ́dà kó má jẹ́ ọ́ dàrú. àmín inú àbí àyà ibẹ̀ kọ́ ọlọ́mọdé yìí o. àmín ọlọ́mọ fi yín ká o. àmín ọ̀láyọ̀ ọlọ́run wọlé akọ̀ yóò. ọmọ tó fi fẹ́ ẹ̀kọ́ gbogbo yín jọ ọlọ́mọ fi dúró ẹ̀ àmín òsì àjọ ọlọ́run ni èèyàn ní dẹ́sí bọ́bá wa dẹ́sí gbẹ̀ kan àbíjọ kan yín máa túkà ọlọ́mọdé òsì sí yín ọlọ́mọdé sí yín wọ́n lágbá àbá tí wọ́n wà ń kalẹ̀ àìsàn inú àjọ ọlọ́run lòun náà wà ẹni ọlọ́run bá dẹ́sí yín máa tú dọ̀ káàdì ọlọ́mọdé sí yín o ọlọ́jọ́ oníwájú ọlọ́run àtẹ̀yìn jádàrí àtẹ̀yìn àlùfáà àti gbogbo tí jẹ́jẹ́ mọ́ yín ọlọ́mọdé sí yín ọlọ́dà tí yín ta tọ́ bá wa gbà á bẹ̀ fún gbẹ̀yìn ìyá wa má dẹ́sí má dẹ́sá wa náà má dé òṣìṣẹ́ kọ̀ọ̀kan wa má dé yẹ̀sùn wọn ọlọ́mọdé èyí tí ìṣẹ̀lẹ̀ ẹsẹ̀ dà táyé bí bọ́ bàtà àbànújẹ́ sẹ́nu ọ̀nà ọlọ́mọdé ọ̀sẹ̀ rẹ̀ sẹ́nu kọ̀. àmín. ìgbà wíyẹn ní ọlọ́mọ sábà gbọ́ bẹ́ẹ̀. àmín. báwa gbà á bí ọlọ́run yóò ibẹ̀ jọ sẹ́ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ti kọ́lọ̀ ńlẹ́ lára wa. gbogbo bíi kí ọlọ́run ti yín náà bá ní tó máa pọnlé. àmín. tó máa rí ìfọ́sùn rẹ̀. wàlá láhùlà wàlá kùwọ́tà. ilá abilá